ńlá ìkéèyàn máa sọ̀rọ̀ sínú ìgbà wọn bá àwọn ọmọ Ondo ṣe takọ̀wọ́ sí gan inú máa ń bí wa. bẹ́ẹ̀ni. sọ̀rọ̀ mi yé. ṣé rí ọ̀rọ̀ agboolé fújì ni mo ṣe pè because àwọn kan tó lọ pé bàbá kan ọmọ Ondo state kan tó ń sọ̀rọ̀ kíníkan kíníkan ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní ìrọ̀ wọn ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. òkun àwárúurú dá àwárúurú. bẹ́ẹ̀ni. because mo sì gbọ́ àwọn ọ̀wọ̀ díẹ̀díẹ̀ ọdún tí pẹ́ẹ́ni mo ti kúrò lè wọ̀ mo gbọ́ díẹ̀díẹ̀. kí wọ́n ní mo fẹ́ fàyọ ń bẹ̀ ṣé rí ọ̀rọ̀ bàbá tó bí wa fúnra wa àwọn bàbá wa ni mò ń sọ yìí o. ó yé mi. wọn ò pé tán. bẹ́ẹ̀ni. wọn ò pé ìyá tó bí wa wọn ò pé ọlọ́run ọba nìkan ló pé tán. ọba wa tó wà lọ́wọ́ tó wà ń bẹ̀ yẹn kò sí ni nínú 100 èèyàn 99 ló máa 99 àbí 95 máa láìkì wọn. wọn á rẹ̀ ń tó sọ pé òun láìkì ọba. kò sí ẹ̀dá kan tó pé tán láyé lẹ́yìn ọlọ́run ọba elédùnmarè àtọlọ́run ọba jésù lọ́tà náà ànábì Muhammad lọ́tà. bẹ́ẹ̀ni. kí wọ́n ní mo fẹ́ fàyọ̀ ṣé rí ọ̀rọ̀ Pasuma because àwa náà ń sìn àkéré nínú ayé mọ́ almost 50 going to 50 ni wá. ṣẹ́rọ̀ Pasuma àti Òbésèré kò sẹ́ńtọ́ máa bí nínú àwọn méjèèjì tí ò lẹ́bi. bẹ́ẹ̀ni. kò sẹ́ni tí ò lẹ́bi. sẹ́ni ní Èkó tí mo wà ń bíbà yìí níbi tí mo fẹ́ràn Pasuma dé àwọn ibìkan wà tí ń bá rìn sí láàrin Èkó Pasuma pàṣọ náà máa ń pè mí wọn morúkọ tí mò ń jẹ́ tí àmì àti bàbá mi sọ mí. bẹ́ẹ̀ni. ibi tí mo láìkì Pàṣọ dé mo gbélérí gan Pàṣọ náà máa pè mí. lẹ́yìn tí mo táyé mọ̀ mí mọ́ Pàṣọ láyé ṣẹ̀ wá mọ̀ mí mọ́ Òbésèré. nígbà tí mo rí pé báfa yìí ṣe ń sọ̀rọ̀ ọmọ Lúmìlà fà yìí ọmọ Ondo State language tí mò ń gbọ́ nínú ọ̀rọ̀ àfà yìí language ọ̀wọ́ ń jáde ńbẹ̀ ìyẹn lè jẹ́ kí n DM yín pé àfà send number ẹ̀ sínú jẹ́ kájọ sọ̀rọ̀. ṣé ohun tí Pàṣọ ń ṣe lénìí tí Màláíkà ń ṣe lénìí tó Ṣùpá ṣe lénìí mo fọ́lọ́ máa ṣe lénìí ara Òbésèré ni gbogbo wọn ti kọ́ o. mo ń gbé yín débẹ̀ tán ni anytime I will give you my number if you come. pé aṣíwájú àwọn ẹni tó bá ti pè aṣíwájú ẹ rí nǹkan kan dì mú. Oh, God bless you brother mi. mo ló níwájú. God bless you brother mi. tẹ bá wá sí kwenda tẹ bá wọ Èkó máa fún yín ní nọ́mbà mi lélẹ̀ kẹ́pẹ́ mi kájọ ríra kájọ sọ̀rọ̀ ó yóò tẹ́lẹ̀ máa sùn sí ẹni àwọn bàbá yẹn máa ṣe kò sí wàhálà kí wọ́n ní mo fẹ́ fàyọ fún yín bẹ́ẹ̀ àtàwẹ́wẹ́ tẹ́rí Pasuma jẹ́ nìkan ó náìsì o ó lawọ́ o bọ̀ Pàṣọ ní gbogbo wọn bó ṣe wà yẹn ló kọ̀wọ̀ sí jù. bẹ́ẹ̀ni. Pàṣọ ò kì í fẹ́ jẹ́ kí onífújì tóun bá jù lọ kó pòun lórúkọ ó máa fẹ́ bójọ́ dùn kan ló fi jù lọ fẹ́ kó fóun ní respect. bẹ́ẹ̀ni. kò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ká sọ òótọ́ ọ̀rọ̀ láàrin ara wa. tí ò bá jẹ́ Pàṣọ ò gbà fún Màláíkà kí Màláíkà pòun lórúkọ Màláíkà náà lè fẹ́ máa gapá díẹ̀díẹ̀ Pàṣọ ò gbà fún. Àtàwẹ́wẹ́ Pàṣọ ò gbà fátàwẹ́wẹ́ kátàwẹ́wẹ́ pòun lórúkọ. Àtàwẹ́wẹ́ máa jẹ́ kó máa yé Pàṣọ wípé gbogbo àjọ máa ń gba máìkì lọ́wọ́ Òbésèré tí wọ́n bá ti rẹ̀spẹ̀tì Òbésèré èmi náà rẹ̀spẹ̀tì ẹ̀ ìwọ́n kọ́kọ́ rẹ̀spẹ̀tì Òbésèré náà orí ọwọ́ tó wà Àtàwẹ́wẹ́ jọ wà lẹ́nu nìyẹn tó ń ṣe jọ close. ọ̀rọ̀ tó Òbésèré ń sọ tó ṣẹ̀ sọ níjẹta mọ́jú àná yìí ká ló lórin míì ó ti máa sọ tipẹ́ gbogbo ìgbà tọ́rọ̀ táyé kọ́rẹ́ǹsì àti Pàṣọ ń lọ gbogbo àwọn ẹ̀lọ́ ń bò Òbésèré kó ṣe interview ó lóun ṣe ní ti pé kó ti tó kàn kó máa ṣọ. àkàmúyẹ ọ̀rẹ́ tí mo ti ṣoore fún lẹ́kọ̀ọ́ mi báyìí tó bìtìrè mi tí àwọn omi kan ti ṣoore fún nínú ilé wa tó bìtìrè wa tó jẹ́ pé ẹ̀dá kan ò gbọ́ lẹ́nu wọn sọ síta àgbàgbà ti ṣe tiwa fọ́lọ́run nìyẹn. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣẹ́rí Pasuma tó God Almighty omi tí máa parọ́ omi ọmọ òwò kan tájọ mú kó dá láàrin wa Pasuma gba ọ̀dọ̀ Òbésèré kọjá lóòótọ́ kán pọ̀ kán jọ bú Wasiu Ayinde láyé ìgbà yẹn náà lọ́hùn. tí Pasuma bá dọ́dọ̀ Òbésèré ńgbà yẹn àtẹ̀ ákí àní àlàyé àtẹ̀ ákí Pasuma ní má ṣe yẹn mọ́ ọ̀rẹ́ mi ni ẹ́ pàdí mi ni ẹ́ má tẹ̀ fún mi mọ́ àjọ wa ni pàdí mi ni ẹ́ tó pe Pasuma ńgbà yẹn ló fi grab opportunity yẹn. ó yé mi. tọrọ mi yé yín sìn pàdí mi ni ẹ́ opportunity yẹn ló fi great ló fi wọlé sí Òbésèré lára ló fi sọ pé ọ̀rẹ́ mi l'Òbésèré mo máa ń wà ń bẹ pẹ̀lú wọn Òbésèré Pasuma ọ̀wẹ́fà ló f'Òbésèré rí ẹ ló ń lò fún tọ́mádé gbé máìkì lójú àwọn fans wípé kínní tí Pasuma bá wọn bóyá máa b'Òbésèré sọ̀rọ̀ àwọn máa lo broken ẹ lọ wo Nika Burger night tó ń ṣe ẹ lọ wo fídíò yẹn ìgbà tí Òbésèré àjọ gorí stage ní TV8 lọ́dún náà lọ́hùn mo ní mo fẹ́ mọ bó ṣe ń bá Òbésèré sọ̀rọ̀ lẹ́nu àrẹ débẹ̀rẹ̀ gbé báyìí kó lẹ́nu aláì ẹ̀gbọ́n àgbà tíwárì aláì
pàtó ìdè máa gbé mic ó lọ́ọ̀rẹ́ òun fine ìgbà tó sọ pọ̀ rẹ̀ òun lẹ́yìn ìyẹn tí Obesere wá gba mic tó ń kọrin ẹ̀ Pasuma sọ pé ó yá sing my own let me sing your own let's start it yẹn ni pé ó yá ìwọ máa kọ tèmi kémi máa kọ tiẹ̀ bọ̀ kò lè lo Yorùbá yẹn pé ó yá kó máa kọ tèmi kémi máa kọ tiẹ̀ ó yá let's start it gbogbo àwọn fans kò ń fẹ́ lo ẹ fún Paso kò ń fẹ́ lo ẹ fún Obesere kò dẹ̀ fẹ́ lo ó fún. tọrọ mi yé ó mọ̀ pé ó ju òun lọ ọdún mẹ́ta ọdún méjì àtòṣù mẹ́wàá kì í ṣe kékeré ẹ̀gbọ́n mi tí mo tẹ̀lé tí bàbá kan ìyá kan jọ bí wa bọ̀dá ni mò ń pèsè bọ́dún méjì ló fi jù mí lọ. àwa fans la máa ń dàdákúdà yìí lẹ̀ àwa fans la máa ń dàdákúdà lẹ̀ Obesere jẹ́ tó mà ṣọ́ nítòótọ́ láàrin wa ó ní problem nígbà kan tí ò lè lọ lóyìnbó fún bí ọdún mélòó kan tí nǹkan dọ̀ ọ́ lẹ́yìn ìgbà yẹn Ọlọ́run ti padà ṣí ọ̀nà tẹ́lẹ̀tẹ́lẹ̀ Obesere ló kọ́ wọn ní nǹkan tó ń ṣe yẹn wà tó Obesere ti ní problem travel tí ò lè travel mọ́ for some years wà tó pick padà báyìí ó kọ̀ mẹ̀lẹ́mbẹ̀ ni ó kọ̀ reduce bó ṣe náwó yẹn. Obesere ó kó ọ̀rọ̀ jọ ju Paso lọ Ọlọ́run ẹ̀pọ̀ ẹ̀ ju Paso lọ bọ̀dá gbólé fújì lénìí fáwọn PDP táwọn APC tó máa ń pe Wasiu Ayinde tó kó torin iṣẹ́ tó máa ń wẹ́n tó fẹ́ fi tákù Wasiu Ayinde Obesere náà máa àwọn PDP máa tó pè táwọn APC bá pe Wasiu Ayinde àwọn PDP wọ́n máa pe Obesere sọ̀rọ̀ mi yé. Oye ogun. Ọlọ́run bá láàánú jùlọ irú ọ̀bọ̀ kan sì wọ́n ń pè lọ́ba arọ ló ń sọ̀rọ̀ ẹjọ́ tí ẹni Ọlọ́run darí ẹni tí ò lọ́wọ́ méjèèjì tí ò lẹ́sẹ̀ méjèèjì kí ni ẹ fẹ́ lọ́dún yẹn ká kún ẹni tí ò lọ́wọ́ méjèèjì tí ò lẹ́sẹ̀ méjèèjì àwọn tó ń jọ́dá tó ń lọ́dá standing wọ́n mọ̀ pé òótọ́ ọ̀rọ̀ wà nù nǹkan tí àwọn pípò ń jà fún ẹni tó ju ẹ lọ tó gbọdún méjì lọ́wọ́ ẹ sọdún mẹ́ta ó ju ẹ lọ aláì ó jẹ́ ní ìjù ẹ lọ tọ́jọ́ orí ó ju ẹ lọ. Bẹ́ẹ̀ni àrùn ojú ni nà. Àrùn ojú ni ó ju ẹ lọ níwọ̀nba àpọ́nlé yẹn máa fún. ok ẹ wo Fuji festival tó ń ṣe ní last year Fuji festival tó ń ṣe ní last year àbí tó ń ṣe láìpẹ́ tó ń wà Ankara Fuji festival tó ń ṣe láìpẹ́ kí tó ń ṣe ní jẹrin àbí jarun yìí tó ń wà Ankara ìgbà tí Paso máa kí Obesere ó bẹ́ẹ̀rí fún àwọn ó náwó sókè fídíò ẹ̀ tí máa rí màá tẹ̀lé sí ó bẹ́ẹ̀rí fún báyìí ọwọ́ ọ̀tún ló lò ó fi bẹ́ẹ̀rí fún ó dẹ̀ bọ̀ wọ́n dẹ̀ bọ́ra wọn lọ́wọ́ ó mọ̀ pé ó ju òun lọ bọ̀ àwa fáǹsì là ń dàdàkúdà yìí lẹ̀. àwọn fáǹsì ok ní ẹjẹ sọ kankan àfà Obesere ń sìn Obesere ju Àyùbá lọ lọ́jọ́ orí o bọ̀ tó bá rí Àyùbá á respect Àyùbá nítorí pé Àyùbá jáde ṣáájú ọbẹ̀ ẹ̀sìn kọrin ṣáájú èèmọ̀ ṣáájú ẹ̀. ó respect Àyùbá ó dẹ̀ jùlọ lọ́jọ́ orí ó ní iṣẹ́ tó ń jọ ń ṣe ọ̀gá ló jẹ́ fóun Pasuma rèé kí ló wá ní tó lè ran respect Obesere lọ́jọ́ orí ó jù ẹ lọ. ok ní ìsìn bọ́bọ́ yìí ó ti ń kọ́lé láti 90s Obesere ti ń kọ́ ó sílé ìyá ẹ̀ àti ilé tiẹ̀ tó jẹ́ ilé gidi ó ṣe ní 2002. Pasuma bẹ̀rẹ̀ sí ń pariwo lé ní 2017 ẹ jẹ́ wo 2017 Obesere ọmọ onídọ́ni ọmọ ayé ìgbà yẹn gbogbo àwọn fáǹsì ẹ̀kọ́ képujà ni wọ́n fáìn Obesere nílé ní Dublin bá ṣe ń sọ̀rọ̀ yìí onílé ní London ilé tiẹ̀ gangan Wasiu Ayinde náà nílé ní Canada kò sọ ní fújì míì tó tún nílé lábúrọ̀dù ẹ jẹ́ ká sọ̀tọ̀ ọ̀rọ̀ fúnra wa. Màláìka táyé kọ́rẹ́ǹsì ló ṣe sọ pé òun fẹ́ ra lé sí Canada báyìí tí Wasiu Ayinde ṣe ìbá ń ṣe processing yẹn ìyẹn kẹ̀dẹ̀rẹ́ gbogbo owó tó ń lò owó ọmọ ẹ̀ ọ̀nàrẹ́bù yẹn ni ọmọ yẹn kéré gbogbo owó tó fi ń ṣe nǹkan owó ọmọ ẹ̀ ló fi ń ṣe nǹkan. pọ̀pẹ́kọ́lọ́ kẹ́yàn lágbélé fújì lẹ́yìn Wasiu Ayinde Obesere ló tún kàn nínú connection ní gbogbo ọ̀nà bọ̀ nínú pé èèyàn ṣe é fúnyàn lónìí onífújì Paso lẹ́yìn Paso Màláìka àtòṣùpá àwọn mẹ́ta náà máa fowó ṣeré jù Obesere ń ṣe fúnyàn but ó lè jẹ́ ilẹ̀ ló máa fúnyàn ó lè jẹ́ mọ́tò tọ́ni tí wà láyé àfà tí máa pa lọ́rùn nínú mi 5 series BMW ńlá gbàǹgbà yẹn ló rà fún tọ́ni tí 5 series BMW Obesere ń fi lé tọrẹ ṣé Obesere kéré nu ayé ni kò yẹ kó máa sọ pé òun ṣe kan báyìí fún yàn kò yẹ ó ti ju nǹkan mẹ́rin lọ I won't lie to you ìyẹn nìkan ni mo rí fẹ́ ibi tó jẹ but Pasuma ká sọ tọrọ Pasuma ti gun Obesere jù kò yá kó dáa ẹni tó mọ̀ pé ó ti ṣoore fún ẹ rí ó gba ọ̀dọ́ ẹ̀kọ́ ok first album tí Paso máa ṣe láyé ẹ̀ táyé fi máa mọ̀ ṣé bó Obesere ló wá fàwọ́ ẹ̀ sókè Obesere ló jẹ́ káyé mọ̀ ó náà fẹnu ara ẹ̀ sọ first album tó máa ṣe ọ̀gá èèyàn tó bá jẹ́ mẹ́ńtọ̀ èèyàn ló máa báyàn kọrin sí nígbà tó bá fẹ́ ṣe launching gbogbo wa la mọ̀ ọ̀gá èèyàn tó bá jẹ́ mẹ́ńtọ̀ èèyàn téèyàn gba ọ̀dọ̀ ẹ̀ kọjá
bẹ́ẹ̀ táàmù gbà yẹn ṣé òbẹ́sẹ̀ ṣé Wasiu ṣé Pasuma lè lọ bá Wasiu Ayinde ń Jẹ̀bú Òde ni kò lè súnmọ́ Wasiu Ayinde ń gbà yẹn náà ọmọ olè làwọn Wasiu yìí máa ń pè pàtó bu ẹ wá búyọ tó ń táyé wá mú ẹ tán wá lọ sábà Wasiu Pasuma náà ní fọ ẹyẹ ká sòótọ́ ọ̀rọ̀ bí mo ṣe wà yìí mi ìlẹ̀ ẹ̀bà báwọn bú Pasuma láyé mi torí tí n bá nírú Pasuma ní fámìlì láàbì mi ò ní rí báyìí má ti ju bí mo ṣe wà yìí lọ. mò ń yálé gbélé kò ní na 2 bedroom flat ni mò ń gbé tó dẹ̀ mi tí mo san lọ́dọọdún. fine òbẹ́sẹ̀ tí ẹ̀pù mi mú ìwà yìí ó ti gbé mọ́tò fún mi ó ti fún mi lọ sí iṣẹ́ epo mo wà òkè níwọ̀n bàbọ̀ mo ṣe ń yálé gbé mi. wọ́n ti máa nírú Pasuma yẹn lọ́dún lẹ́gbọ̀n ṣé màá ní níwà òkè jù báyìí lọ máa lọ nínú ìlú òyìnbó ṣeré nìyà tún lè ti kọ́lé náà ṣé mi ti parí lé mi ni. nǹkan tá à ń sọ ní ìlè báwọn bú Pasuma láyé bọ̀ ó tọ̀rọ̀ ẹ jẹ́ ká sọ ó tọ̀ ìlànà fans kò máa ṣe pé ṣé ẹni tó fẹ́ sílé 5 tó fẹ́ jí sílé 2 ní Lẹ́kí tó fẹ́ sí 3 nìbàdàn tá máa pẹ́ nìyẹn lólórí burúkú ṣé kò wà òkè ni. gbogbo ẹ̀ àwọn fáǹsì ló ń fẹ́ ọ̀rọ̀ yẹn lójú. àwọn fáǹsì ló ń fẹ́ lójú. ó pé láàrin ara wọn wọ́n lè ṣẹ́tù ẹ̀. àbá ta rán fẹ́ arán wọn á dá ti kinní fún kinní pé báyìí bọ̀ ó gbọ́ àwa ìta náà tá wà ń tà á mọ̀ bó ṣe ń lọ àfẹnusá péré ló kù tó bá kéré tí ò mọ bí kinní ṣe ń lọ tí èjì ẹ̀ kéré tó jẹ́ pé wọ́n ṣẹ̀ bí bóyá bí 20 years sísìn ló kù but náà máa mọ̀ kò dìgbà tí èèyàn bá sọ bọ̀ táwọn kò ní gbọ́ so nǹkan tó wà lẹ́mí tiwọn yẹn làwọn bìlíf lé lórí. nǹkan tó ń ṣẹlẹ̀ gangan nìyẹn wàhálà àwọn olóde ń dá wàhálà ilẹ̀ ok ẹni tó gbọdún 3 lọ́wọ́ yàn ok táwọn ní ká sọ sí Pasuma Obesere gba ọdún 2 àtòṣù 10 àbóṣù 11 lọ́wọ́ Pasuma ṣé kò gbá láàbí lé ni. àtàwẹ́wẹ́ǹsì tó bá rí Pasuma tó bá rí Obesere á dọ̀bálẹ̀ pátápátá ni tó bá rí Pasuma á kọ̀ ra òkè Pasuma ara fún respect díẹ̀ kékeré tí Màláíkà bá rí Pasuma náà á kọ̀ tẹ̀ eré lọlẹ̀ díẹ̀ tí Pasuma bá rí Obesere á ṣí fìlà á dọ̀bálẹ̀. bẹ́ẹ̀ni. tó gbogbo ẹ̀ ó wọnú ara wọn ó dúra wọn lọ tó nǹkan tó ń ṣẹlẹ̀ tó ń dá wàhálà yìí lẹ́ nìyẹn sàn mí lọ́wọ́ rí fine adẹ̀ láìka ara wa ó máa gbọ́ sí àní ṣúṣúọ̀ àmì ìdẹ̀wà mọ̀ owó tó dẹ̀ sin àwọn wèrè kan ló máa ti pé kó ṣe táwọn wèrè yẹn dúró nígbà tó ń ṣépè fún lórí social media báyìí. wọ́n máa èpè orí social media àdúrà ni torí tí àwọn ò mọ̀ làwọn ń sọ̀rọ̀ lé lórí. Ọlọ́run dẹ̀ mọ gbogbo nǹkan jùyàn lọ. jọ́sì gbọ́nà ní kọ́lọ́mbà kó ṣàánú wa ní jàre kárí láti ṣe kárọ̀nà gbégbà sọ́wọ́ rẹ̀ yín wà ọmọlẹ́wà bí. bàbá kò ní bá nǹkan tó ṣẹlẹ̀ ní pé èmi mo ní àkáǹtì tí àtijọ́ ń sọ̀rọ̀ yẹn. ẹni tẹ́ ń sọ kọ́ ló ní àkáǹtì kì í dẹ̀ ṣòun lẹ́nu sọ̀rọ̀. àkáǹtì tèmi gangan èmi ni mo manage àkáǹtì yẹn. ṣé rí nǹkan tèmi máa ń post ní wípé tí n bá ti rí i pé o sọ̀rọ̀ ọlọ́pọlọ díẹ̀ ọ̀ rí i pé ọ̀rọ̀ tó sọ àwọn èèyàn tán bá gbọ́ olúkálukú máa fèsì sí tí ò ń ṣe kó kọ̀ búyàn ṣá irú tọba arọ tẹ́ ń sọ ẹ lè rí ẹ̀yin ẹ lọ wo gbogbo nǹkan tí mò ń post sórí péjì ẹ lè rí pé bóyá èèyàn kọ̀ búyàn bọ̀ tó bá búyàn tí ò right ṣó ti yẹ téèyàn kan bá ṣe fídíò tí ò right àwọn òkú ntọ́ ẹni sọ jẹ́ ká lò tá a bá lò àwọn èèyàn bóyá ayé wọn lèmi máa ń post ṣó ti yẹ èmi mo irú bẹ́ẹ̀ ṣe pè mí sí gbogbo nǹkan tá à ń sọ láti ìgbà tí n ti gbé kọ́ gbogbo ẹ̀ mo record kò yẹ ń tọ́ fún yín but èmi máa ń sòótọ́ fún yàn ni kò yẹ mo record ẹ̀ bá ṣe ń sọ̀rọ̀ yìí ṣó tí n bá fẹ́ post ẹ̀ ń sì mo rí i pé gbogbo nǹkan tẹ́ ẹ sọ so nǹkan kò ń ṣe pé bóyá ẹ pè ẹ̀ ń ṣépè kò dẹ́ ń ṣe pé bóyá ẹ pè ẹ kò ní dá fún lágbájá ọ̀rọ̀ tó jẹ́ pé tẹ́lòmíì náà bá gbọ́ wọ́n á gbọ́rọ̀ làkàkẹ́ intanet dẹ̀ sọ òótọ́ ọ̀rọ̀ ni o irú nǹkan tẹ́mi máa ń pò sí ni ṣé mo ní àkáǹtì eléyìí tẹ́ ẹ pè mí sí yìí. ọ̀rọ̀ náà ràn wá lọ́wọ́ kí wàá là ń gbà yín brọ́dà mi ẹ ṣe náà kọ́ àmọ́ sí. ẹ wúlò bọ̀ bọ́ arọ ẹ bó ṣe ń ṣépè fún bèbè yìí kọ́ pé kò dún bẹ́ẹ̀ wọ́n lè ṣe kan tó ń wòrò léun lórí wọ́n bá ti ń fa igbó yó báyìí á mú bóni ìwọ́ tó lọ́wọ́ tó lẹ́sẹ̀ ọlọ́run dáríjì kò ní kí wọ́n àmọ́ ṣe brọ́dà mi mo really appreciate ẹ ṣe gẹ́gẹ́ mi kí family. all right baba. pẹ́pẹ́kẹ́ lẹ́pẹ́kẹ́ lóhùn agogo bódìgbà bódìṣẹ́ lóhùn arére òròkìlà wa TV lógbòde
ẹ má pẹ́ gbóhùn mi mo gbére ládé aráalé èrò ọ̀nà ẹ mọ́ bò wá gbóhùn mi èmi Àpèkẹ́ Ajóbàtà mo dé ọmọ bàálù ràwọ̀ ìjẹ́ ti gbọ́ nípa TV tó gbòde Òròkìlẹwà TV òun lọ́gbọ̀ òde òun là ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀tún yáyá ẹ̀tún kiri wá kẹ́ẹ̀yà lọ sí Òròkìlẹwà TV kẹwà gbádùn àwa kò sí ohun tẹ́ ẹ fẹ́ tí ò sí mbẹ́ gbogbo ẹ̀ níbẹ̀ mbẹ́ pátápátá àṣà wa ní ìṣe wa ní bó ṣe yẹ ká máa ṣe gbogbo ẹ̀ níbẹ̀ mbẹ́ pátápátá Àpèkẹ́ Ògbóni sọ bẹ́ẹ̀ ọjà rẹ̀ Àpèkẹ́ Ògbó lọ sọ bẹ́ẹ̀ wọn ìwé òwì kò ní tẹ́ lọ́wọ́ yín o kò ní tán lé yín kò ní tán lọ́wọ́ yín o kò ní tán lé yín ẹ̀yin olólùfẹ́ àwa kò ní tán lọ́wọ́ yín.